Otasansan rédíò and TV. Ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ti ní òun kò ní san owó ìtúsílẹ̀ fáwọn ajínigbé. Lọ́jọ́rú Wednesday ọjọ́ 13 oṣù kẹta ní ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà sọ yanya pé òun kò ní san owó ìtúsílẹ̀ lórí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ táwọn ajínigbé gbowó jí kó sá lọ ní ìlú Kuriga nípínlẹ̀ Kaduna lọ́jọ́ 7 oṣù kẹta. Lẹ́yìn ìpàdé aláṣẹ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ni alákòóso fún ọ̀rọ̀ ìròyìn àti ọ̀rọ̀ ìlanilọ́yẹ̀ aráàlú Muhammadu Idris ti sọ fún àwọn akọ̀ròyìn pé ìjọba Bọ́lá Ahmed kò ṣetán láti san owó ìtúsílẹ̀ fún àwọn ajínigbé nígbà tó jẹ́ pé àwọn òṣìṣẹ́ aláàbò gbogbo lórílẹ̀-èdè Nàìjíríà ti ń ṣiṣẹ́ wọn kárakára bó ti tọ́ àti bó ṣe yẹ láti rí i wípé àwọn ọmọ náà di gbígbà sílẹ̀ padà lọ́wọ́ àwọn ẹni ibi tí wọ́n jí wọn kó sá lọ. Àpapọ̀ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ láwọn ilé ẹ̀kọ́ fásitì lórílẹ̀‐èdè Nàìjíríà ti korojú sí bí ìjọba àpapọ̀ ṣe yẹ ọjọ́ ètò ìfilọ́lẹ̀ owó ya akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Lọ́jọ́rú Wednesday ọjọ́ 13 oṣù kẹta ni ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ fásitì náà fọ́nmù lẹ́yìn tí akọ̀wé àgbà fún àmójútó owó tí ìjọba àpapọ̀ yà sọ́tọ̀ fún yíyá àwọn akẹ́kọ̀ọ́ láti kàwé Akíntúndé Sọ̀yà sọ di mímọ̀ wípé ìfilọ́lẹ̀ ètò náà kò ní lè wáyé mọ́ o lọ́jọ́ 4 oṣù kẹta bí wọ́n kọ́kọ́ ti kéde rẹ̀ látàrí àwọn kùdìẹ̀kudiẹ pẹ́pẹ̀pẹ́ tí wọ́n ń ṣe nípa ètò náà. Ẹni tí í ṣe ààrẹ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ fásitì nílẹ̀ yìí Comrade Ọbájímázà ó wá tó sọ èrò rẹ̀ lórí yíyẹ̀ tí wọ́n yẹ ètò náà. Ó ní ohun tí kò dára rárá tó kù díẹ̀ káàtó. Ó ní ohun tí ó kù díẹ̀ káàtó ni bí ìjọba ṣe yẹ ètò náà léyìí tí kò sì yẹ. Ó ní bí ìgbà tí ìjọba tún sún ọjọ́ ìnira àwọn akẹ́kọ̀ọ́ síwájú sí ni o lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwa pàrọwà sí àwọn aṣojú ìjọba nínú ètò náà bíi gómìnà báńkì àgbà ilẹ̀ yìí Ọláyẹmí Kàdóso àti Akíntúndé Sọ̀yà tó jẹ́ akọ̀wé àgbà fún ètò náà láti tètè wá nǹkan ṣe sí i kí wọ́n sì mú ọjọ́ míì ní kíákíá tí ètò náà tí yóò wáyé léyìí tí kò ní jìnnà rárá. Wòlíì àgbáyé ni Sam Olúalọ́, ẹni tí Olúwa ti ọwọ́ rẹ̀ gbé ìjọ CAC Adámimógo Grace of Mercy Prayer Mountain Worldwide kalẹ̀ ti rọ àwọn mùsùlùmí lórílẹ̀‐èdè Nàìjíríà láti lo àǹfààní oṣù Ramadan tó ń lọ lọ́wọ́ láti jẹ́ kí ẹ̀mí àjọṣepọ̀ àti ìṣọ̀kan jinlẹ̀ ló kan àyà wọn. Nígbà tí wòlíì alọ́ ń kí àwọn mùsùlùmí kú oríire oṣù àánú tó bá wọn láyé, ó rán wọn létí láti lo àǹfààní àkókò náà láti gba àdúrà fún ìtura lórílẹ̀‐èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n fi síta látọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ wòlíì Ọ̀gbẹ́ni Ògúnbùsúyì ní àkànṣe ní oṣù Ramadan ti ọdún yìí bó sì jẹ́ pé ó ṣe kòǹgẹ́ àkókò ààwẹ̀ ti ẹlẹ́sìn Kristẹni, ìyẹn tí í ṣe Christian Lent period. Ó wá ní àpẹẹrẹ ìfẹ́ àti ìṣọ̀kan náà ni èyí jẹ́ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà kan ti béèrè fún ìdásílẹ̀ ilé ìwòsàn ọ̀fẹ́ fún àwọn aláìsàn jẹjẹrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ní nǹkan bẹ̀rẹ̀ sí máa rọrùn fún àwọn ènìyàn tí àìsàn jẹjẹrẹ ń bá fínra lórílẹ̀‐èdè Nàìjíríà bí àbádòfin náà bá lè di ìtẹ́wọ́gbà nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin tó wá láti ìpínlẹ̀ Kano Honorable Yusuf Badau ni ó pè fún yíya owó tó péye sọ́tọ̀ fún ìdásílẹ̀ àkànṣe ilé ìwòsàn fún ìtọ́jú àìsàn jẹjẹrẹ tó máa wà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà kí àwọn tó bá ní àìsàn náà lè tètè máa rí ìtọ́jú tó péye gbà àti kí àdínkù kó lè bá bí àwọn ènìyàn ṣe ń kú nípasẹ̀ àìsàn jẹjẹrẹ lórílẹ̀‐èdè yìí. Ọwọ́ EFCC tẹ àwọn afurasí oníjìbìtì orí ẹ̀rọ ayélujára 55 nílùú Èkó.
àwọn òṣìṣẹ́ àjọ EFCC ẹ̀ka ti ìlú Èkó àti agbègbè rẹ̀ ti fi sìnkún òfin mú àwọn géńdé 55 afurasí oníjìbìtì orí ẹ̀rọ ayélujára ní Ìkòròdú. Lójú òpó X tí í ṣe ti àjọ EFCC ni wọ́n ti fi léde lọ́jọ́rú Wednesday ọjọ́ 13 oṣù kẹta. Gẹ́gẹ́ bí ó ṣe jáde, wọ́n ní ọjọ́ ajé Monday ọjọ́ 11 oṣù kẹta ọdún 2024 ni ọwọ́ tẹ àwọn ènìyàn náà lẹ́yìn iṣẹ́ takuntakun ìfimúfínlẹ̀ tí àwọn òṣìṣẹ́ àjọ EFCC ṣe. Lára àwọn nǹkan tí wọ́n ká mọ́ àwọn ènìyàn náà lọ́wọ́ láti rí ọkọ̀ ayọ́kẹ́lẹ́, ẹ̀rọ ìmúléwọ́ oníranran, ẹ̀rọ ayárabíàṣá alágbélétan, laptop àti àwọn nǹkan míì. Àjọ EFCC ti ní àwọn ó gbé àwọn ọ̀daràn náà lọ sílé ẹjọ́ lẹ́yìn tí ìwádìí wọn bá gúnlẹ̀. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí, lọ́sẹ̀ tó kọjá náà ni a mú wá fún yín lórí ìkànnì yìí wípé àjọ EFCC ẹ̀ka ti ìlú Ìlọrin àti agbègbè rẹ̀ mú babaláwo kan àti àwọn ènìyàn 52 afurasí tí wọ́n jẹ́ oníjìbìtì orí ẹ̀rọ ayélujára nílùú Lọ́kọ́jà nípínlẹ̀ Kogi. Ẹ tẹ̀lé wa lórí ìkànnì yìí fún ọ̀kan-ò-jọ̀kan ìròyìn lédè Yorùbá pọ́nbélé lẹ́ka-jẹ̀ka bó ṣe ń lọ àti bó ṣe ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáláyé. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá.